Ẹ kú èní o ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Fún àwa tí a ti wo sinimá Ìyá apá kìíní àti apá kejì, gbogbo wa la rí wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Tí wọ́n bá ń sọ wípé sinimá ẹgbẹ́ fún Mide Martins, àgbà ọ̀jẹ̀ ni kò ní bá ohun èèrà tí ó ná mọ́nú. Ìyá apá kìíní àti apá kejì, báyìí apá kẹta sinimá Ìyá apá kẹta. Fún àwa tí a ti wo apá kìíní àti apá kejì, ṣé ẹ rí i pé it is getting hotter? Ó ti ń le kókókó sí báyìí. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo apá kẹta, ẹ kọ part 3 sínú comment section níbí. Kẹ́dẹ̀ hit like button, kẹ́ share fún àwọn èèyàn yín. Torí tí ó bá drop apá kẹta lẹ́sẹ̀kẹsẹ̀, ká lè mú wá sí ojú ìran yín lórí Mide Martins TV ni wọ́n ti show sinimá Ìyá apá kìíní àti apá kejì. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo apá kẹta, ẹ click lórí like button kẹ́dẹ̀ kọ part 3. So tó bá ti drop ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, a máa lè mú wá sí etí yín gbọ́ pé sinimá Ìyá apá kẹta ó ti show lórí Mide Martins TV. Ṣé ẹ̀yin náà rí i pé iṣẹ́ yìí padà ń le kókókó? Ìyá sinimá tí ó yẹ kí gbogbo lọ́kọláya àti ọmọ kan wò papọ̀ ni. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ gan. Fún ẹ̀yin tẹ́ ti wo apá kìíní àti apá kejì, apá kẹta dé tán. Ṣùgbọ́n fún ẹ̀yin tẹ́ bá fẹ́ tètè mọ̀ dé apá kẹta dé, ẹ kọ apá kẹta kẹ́dẹ̀ kọ ohun tí ẹ fẹ́ràn jù nínú sinimá yìí, apá kìíní àti apá kejì sí comment section kí ẹ wá like button lẹ́sẹ̀kẹsẹ̀. Apá kẹta bá ti drop, báyìí la máa mú wá sójú yín. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi, sinimá Ìyá yìí, fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Ìyá, ẹ miss nǹkan because nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Mide Martins mo gbé Fafis Abiodun ọkọ ẹ̀ ló direct ẹ̀. Sinimá yìí ó lékè ká. Ìyá apá kìíní àti apá kejì now showing on Mide Martins TV. Part 3, tí ẹ bá fẹ́ wo part 3, ẹ comment Ìyá 3 sí comment section kí ẹ dẹ̀ kọ ohun tí ẹ kọ nínú sinimá yìí.